Awuzu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. Mo dúpẹ́ lọ́wọ́ yín o, gbogbo ẹni tẹ́ bá mi subscribe, mo dúpẹ́ lọ́wọ́ yín gan-an. Ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò, that is to say, meaning rẹ̀ ni pé ẹ ní mọ̀ṣì, ẹ ní mọ̀yà, ẹ ní mọ̀nira. Ẹ̀yin tó kù, ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe. Mo dúpẹ́ lọ́wọ́ àgbàlagbà, mo dúpẹ́ lọ́wọ́ ọmọ kékeré, mo kí àgbàlagbà, mo kí ọmọdé. Mi ò tójú àgbà mọ́lẹ̀ o, èmi on point by two, I remain humble. Ẹ káàbọ̀ padà sórí ètò. Mo ti drop video kan jọ yẹn, mo sọ wípé láìpẹ́ mo ní nǹkan ọmọkùnrin mi àti measurement. Ṣé Mùsùlùmí is not about hypocrisy, you understand? It is about modest and way of upbringing. So yẹn, so ẹ bá mi gbà bẹ́ẹ̀ bí mo bá ṣe ń lè pè é. Mo fẹ́ mọ fún yín ní ètò tó chìkà, ètò tó pé. So bí mo bá ṣe lè pè é, ẹ mọ bá mi gbà bẹ́ẹ̀, ẹ ṣe ti gbọ́ yẹn tèmi. So part 1 yẹn ni mo ṣe, so mo wá fẹ́ ṣe part 2, this is part 2. Mo fẹ́ fi ṣe conclusion ni, so yẹn yẹn tèmi. Nǹkan ọmọkùnrin mi àti measurement, mo ti show yín bí wọ́n ṣe ń ṣe measurement. Ẹ̀yin náà ẹ dẹ̀ lè tún lè tẹ̀síwájú kẹ́ tún wádìí sí dáadáa. Ṣó yé yín, a dẹ̀ ti sọ èyí tó jẹ́ kékeré, a ti sọ èyí tó jẹ́ average, a ti sọ èyí tó jẹ́ worst in error. Ìwọ ọkùnrin ni ẹ́, ìwọ tó ń wò mí tó jẹ́ ọkùnrin ni ẹ́. Ó yẹ kọ́kùnrin wà in charge. Ìwọ ló yẹ kó wà in charge. Tẹ́ bá ti wà ní orí àléfà gado, orí bẹ́ẹ̀dì, ṣó yẹ size yẹ kò gbọdọ̀ mú ẹ balẹ̀, size ẹ kò gbọdọ̀ fún ẹ ní ẹ̀mí ìrẹ̀wẹ̀sì, size ẹ ò gbọdọ̀ kó bẹ́ẹ̀, size ẹ ò gbọdọ̀ sọ wípé o fẹ́ commit suicide. Tó o bá ti jẹ́ worst in error tí mo sọ wípé less than 2 inches ní length. So yẹ yín, tó bá dẹ̀ jẹ́ worst in error àti ní kẹ́ lọ sí ọ̀dọ̀ urologist, wọ́n á bá yín wọ́n help yín. So nísìnyí tá a sọ wípé normal but ó fi pé wà ó kéré sí àwọn ẹlòmíì. Wọ́n ti sọ pé gbàgbàgbàgbàgbà gbogbo ìgbà kankan ló yẹ kó mọ̀ sí gbàgbàgbàgbà. Ẹ̀sìn faramọ́, wọ́n ní foreplay. Ẹ̀sìn tí faramọ́ kó mọ́ ó tún ní after play. Ìwọ tó bá ṣe foreplay ẹ tó ní dáadáa, tó ṣe tó pé dáadáa, ẹ dákun ìwọ̀nba kọ́ ni gbàgbà ó mọ̀. Ṣé ìyàwó rẹ gó béèrè gbàgbà too much? Kò ní béèrè. Ìyẹn alákọ̀ọ́kọ́. Then number 2, àwọn fíìmù tẹ́ ń wò yẹn, tẹ́ rí àwọn ọkùnrin mi tí wọ́n dàbí ẹṣin. Irọ́ ni. Èmi ò sọ wípé àwọn kọ̀ọ̀kan tá bá ní ká kó ọkùnrin mẹ́wàá, tá bá ní ká kó ọkùnrin 100 kalẹ̀, a lè sọ pé a lè rí bí ẹṣin ọyọ kan. Yes, àmọ́ kẹtórí ẹ̀yin górin ẹ̀rin kò wọ́pọ̀, kò tiẹ̀ wọ́pọ̀. Ọ̀pọ̀lọpọ̀ the same category of size ọ̀pọ̀lọpọ̀ ní. Kí wá ní wàhálà? Àwọn ìtẹ́ wá ń wò nu fíìmù yẹn dé sọ fún mi yín, my brothers àti sister tẹ́ ẹ ń wò mí, lórí àwọn sọ pé kẹ́ yé wò kẹ́ mọ̀mọ́ bá rorò kúrò. Àwọn èyí tẹ́ ẹ ń wò yẹn 10 minutes ó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe fíìmù tí wọ́n ní ká mọ̀ wò wọ́n mọ̀ yẹn ní ilé kéwà. 10 minutes kí wọ́n tó bẹ̀rẹ̀ fíìmù yẹn, wọ́n mú èyí tí wọ́n mọ̀ mú capsule, wọ́n mú 10 minutes. Ó dẹ̀ ní balm, ó ní capsule mo ṣe ń sọ yìí. Wọ́n ti mú, ṣó yé yín, wọ́n ti bá wọn, wọ́n ti fi balm yẹn, wọ́n ti fi massage ló mọ̀ dán burúkú, ló mọ̀ dán burúkú, ló wà á wú, ẹ̀jẹ̀ ó ti rush sí gbogbo bẹ̀ ló wà á wú. Òun ni wọ́n mọ̀ fi hàn yín o. Ìwọ tó fẹ́ kú lẹ̀lẹ̀, òun ni wọ́n mọ̀ fi hàn yín. Tẹ́ ẹ̀yin náà wà tí àwọn ìyàwó yín tẹ́ wà mọ̀ wò, tẹ́ wà mọ̀ fi compare. Ọlọ́run àdínì ìwé mímọ́ tó ti sọ wípé ẹ mọ́ wòwòkuwò, wọ́n ti mọ̀ pé inú wòkuwò tẹ́ ń wò ó máa kó bá yín. Òun ló fi ń kó bá àwọn ẹlòmíì tí wọ́n fi ń wá, tí wọ́n wá. Ìwọ̀nba tó bá ti ní problem, àbí ó ní problem kó fún ẹ ní one kind of problem, tó fún ẹ ní one kind of psychological problem, especially, you understand, tá a ti sọ pé worst in error, mọ bá rí àléfà rẹ lọ, mọ ṣe bó ṣe yẹ àti bó ṣe tọ́.
ṣó yẹ ẹ mọ̀ wá nǹkan tí ò sọnù káàkiri. Mo ti sọ fún yín ẹ mọ̀ wá nǹkan tí ò sọnù kó tó di pé mo wá tẹ̀síwájú. Òní ó ti wà rẹ́dì, ó ti rẹ́dì èyí tá à ń pè ní adùn yùngbàyùngbà. Eléyìí especially adùn yùngbàyùngbà eléyìí tí obìnrin ó dáa fún obìnrin dáadáa, especially àwọn obìnrin máa ń pé mo ti write off gbogbo ẹ̀, kò dùn mọ́ mi mọ́, kò ṣe mọ́ mi mọ́, kíní kan tẹ́lẹ̀ ń pàkọ́ mi ò gbogbo ẹ̀ ti gbẹ. Mo fẹ́ mọ̀ ìwọ tó bá mọ̀ pé o sì ní interest, o sì fẹ́ try rẹ̀, ó dáa fún kó mọ̀ gbẹ, ó dáa fún kó mọ̀ gbẹ. Bó wà náà máa fi gbogbo ẹnu sọ òyìnbó, ó dáa fún kó mọ̀ gbẹ, ó dáa sí pé kí ọkọ rẹ mọ̀ fà sí, kó mọ̀ fà sí ọkọ rẹ, ó dáa gidi gan. In fact ibi tí mo ti ń bù fún customer kan, mo kàn ra wọ́n jẹ ni, mo kàn mistake, mo kàn wọ́n jẹ ni o, because you understand wíwọ́n jẹ yẹn ẹ̀yin náà ẹ mọ end of the story. Ọ̀rọ̀ díẹ̀ ló yẹ ká mọ̀ sọ, bẹ́ẹ̀ ká mọ̀ gbogbo ọ̀nà sọ̀rọ̀ nígbà míì, you understand. So ó wà pa, mo ti sọ yẹ fún yín, mo ti sọ yìí pé ọ̀dọ̀ kò kí ń ṣe size eléyìí ni, the other size yẹn ni mo sọ pé ọwọ́ mẹ́wàá ni, because tí ò bá pé bẹ́ẹ̀ yẹn nǹkan tá à ń fi sí kò ní jáde. Abáni ká mọ manage nǹkan tí à ń dà sí kò ní jáde. Especially one particular one, it is so expensive and it kò wà readily available. You need to go and search kó tó wá di pé àwa process ẹ̀ kó wá di powder form bẹ́yìn. Ìdí tó fi wọ́n nìyẹn, kò ṣe pé àwa náà a mọ̀ọ́mọ̀ afẹ́kọ́ wọn, then ìwọ̀nba náà ọmọ náà fi mú mi díẹ̀ náà la fi sí. Tẹ́ bá mi gbà bẹ̀, kò ṣe size eléyìí o, size yẹn tí mo pè lọ́wọ́ mẹ́wàá yẹn náà mọ̀, ó sì tóbi dé eléyìí lọ. tó yẹ yín ó sì tóbi dé eléyìí lọ. In fact experience tí mo ní lórí ẹ̀ tí mo sì ní lọ́wọ́lọ́wọ́ bó ṣe jókòó yìí is over. Ọba ti lò báyìí wàá kàn mọ́ gbọ́ twinkle little star lọ́dà twinkle little star I wonder what ó kàn mọ́ mí ni ìjọ òun tiẹ̀ ti mí tó bẹ́ẹ̀ ó ti mí bẹ̀rẹ̀. So ìwọ tó bá ní ìdẹ̀ ẹ kàn sí mi, ẹ ti gbọ́, ẹ kàn sí mi. So ẹ jẹ́ ká mọ bára wa lọ. So ẹ̀yin ọkùnrin ẹ supposed to be in charge ni, ṣe ti gbọ́, ẹ supposed to be in charge. Ẹ má jẹ́ kó mọ control yín pé ìwọ then má jẹ́ kí size ẹ má jẹ́ kó affect ẹ, má jẹ́ kó affect ẹ psychologically. There are so many things you can use your brain to do. There are so many ways you can take care of a woman that a woman will not even take any care. Kódà ká tẹ̀ sọ wípé 2 inches ni tó bá gùn tán, ká lọ pé 2 inches ni tó bá gùn tán tó sì ní problem tó dẹ̀ ń ṣe nǹkan mi tó yẹ kí obìnrin ṣe, ẹ tó yẹ kọ́kùnrin ṣe fún ìyàwó ẹ̀, obìnrin ò ní béèrè gbogbo irú yẹn, kò ní béèrè. Bẹ̀tì rárá kò rí bẹ́ẹ̀. Àwọn kan ó bẹ́ẹ̀ lu níbi tí èyí tí Ànábì Muhammad sallam sọ wípé o ṣe lè mọ ìyàwó rẹ bí ẹran. Then ẹ̀yin èèyàn ẹ ṣe nǹkan tí ìyàwó yín fẹ́. Tẹ́ bá ṣe nǹkan tí ìyàwó yín fẹ́, tínú ìyàwó yín dùn, nǹkan tó bìnrin fẹ́ ó kékeré ni. Nǹkan tó bìnrin fẹ́ tó fi lálẹ́ gbalaja mọ́ ṣeré ìfẹ́ rẹ lọ anyhow. Nǹkan kékeré ni. Ẹ múnú wọn dùn, kí ni wọ́n fẹ́? Ẹ̀yin ẹ wò lára kí ló máa múnú ìyàwó yín dùn. Everything dẹ̀ máa fall in place. Ṣé business ni? Ṣé oúnjẹ ni? Ṣé environment tó wà ní? Ṣé whatever, what is happening? Tó bá ti ṣe nǹkan tí ìyàwó rẹ̀ fẹ́ kò sí problem. Ó máa ṣe nǹkan tí wọ́n náà fẹ́. Ṣé ó yẹ yín? Ó máa ṣe nǹkan tí ẹ̀yin náà fẹ́. Obìnrin, I'm sorry to say this, ẹ̀yin ọkùnrin. Obìnrin ìwọ tó fẹ́ obìnrin láti ilé, láti ibi tó ti fẹ́, ó ti mọ̀ pé obìnrin tó wà responsible ló lọ fẹ́. Obìnrin tó wà responsible òun lẹ fẹ́. Àmọ́ ìwà kan àbí ìwà méjì ló máa ń jẹ́ kí obìnrin yà nǹkan tó máa ń yà. Ẹ wá sọ wípé obìnrin ò dáa. Obìnrin dà. So lórí ọ̀rọ̀ obìnrin, ọkùnrin wọn ò gbà fúnra wọn nínú ilé àbí wọn gbà fúnra wọn. A tún mọ̀ sọ níjọ́ mi because this particular video ó ti lọ bí tí ó ti wà okay fún mi ní. So a tún máa sọ níjọ́ mi because ọ̀rọ̀ ń pọ̀, àwọn èèyàn ń gbé wá lóríṣiríṣi. A sì fẹ́ kí ìgbéyàwó yìí bàjẹ́. Ìjọba ọ̀run nídìí yín, ìjọba ọ̀run nídìí ọkọ àtìyàwó. Ẹ bá ti rẹ́ ìjọba ọ̀run kéré sí ni, ìjọba Ọlọ́run kéré sí nìyẹn. Ìjọba Ọlọ́run kéré. Tẹ́ bá ti já tọ́rì, tẹ́ bá ti já momi, tẹ́ bá ti já pèsè mí ní kẹ́ bá rẹ́ mi pé friendship yẹn, tẹ́ bá ti já tẹ́ ìyà, ìjọba ọ̀run kéré nìyẹn. Ìjọba ọ̀run kéré nìyẹn. Ìjọba èṣù
òun ló ń pọ̀ sí nìyẹn. Single mommy single daddy ìjọba èṣù ń pọ̀ sí i because obìnrin bá ti single ṣé kò ní lọ mọ wá ọkùnrin míì, ṣé kò ní lọ bá wọn ọkùnrin míì. Then avoid long distance, avoid long distance. Ìwọ tó bá ní oore ọ̀fẹ́ láti mú ìyàwó rẹ síbi tó wà, try mú ìyàwó rẹ síbi tó wà. Ṣe rí nǹkan tó ń pè ní distance yẹn, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló bàjẹ́, ọ̀pọ̀lọpọ̀ nǹkan òun ló bàjẹ́. Ìwọ tó bá mọ̀ pé ó fẹ́ ṣe distance, ó pọn dandan distance yẹn compulsory. Àìjẹ́ pé make sure pé nǹkan tíyàwó rẹ fi mọ̀ wà busy bí iṣẹ́ ọwọ́ bí iṣẹ́ ó gbọ́dọ̀ wà lọ́wọ́ ẹ̀. Àìjẹ́ bẹ́ẹ̀ mi ò guarantee ẹ̀ ní within 2 months pé ìwọ nìkan ló ṣì ń ṣe. Ó dàbọ̀, bye for now.